Bọ́lá mọ bí tí yẹ fi pàṣẹ yọ ìṣíbáyìí. Láti wá tààrí ṣe bá lò fún ọ. Wo ìyá sábà bí kí ẹ ti ń pè yín. Ẹ wo ó tó yín kẹ́lé báyìí. Ẹ sọ pé. Èmi àtọmọ ẹ mo fẹ́ kẹ́ kó jáde lé mi ọmọ ẹ ti ṣe tó dùn mí. Are you playing? Ó gbọ́dọ̀ mi. Níjọ́ ni wọ́n bá mi ó lè mi pọ̀ mọ́ òun mo fún lápò kan. What type of playing is this? Níjọ́ ni mo tún fún gààrí. Ìdè wọn. Àdìjọ́ tó fún rẹ́sì yìí ṣe kankan o. Ìtorí kankan tí mo fẹ́ tí ò ṣe fún mi. Kí lọ sọ fún? Èyí tí mo fẹ́ òun ló mọ̀. Èmi ò ṣe fún ọ. Kí ni ó ṣe? How many times will they tell you before you know that Nigeria is? Ó lè ṣe tí mo fẹ́ mọ̀mọ́ yìí ó ti darúgbó. Èyí tí mo fẹ́ ni pé kí wàá tọmọ rẹ ẹ̀kúkú lé mi. Will you keep quiet? Owó pọ̀ lọ mi náà pé mi ẹ jẹ́wọ́ pé lè mọ̀ ṣán. Wọ́n fẹ́ yíyé. Ẹ kúlẹ̀. Bàbá Landlord, àwọn fàṣẹ wà. Kí ló ṣẹlẹ̀ kí náà ni mo ṣe? Ó lọ gba gàrí owó lọ. Ọmọ tó ṣẹlẹ̀ èyí tó ṣẹlẹ̀ ni pé ìwọ àti ìyá rẹ owó mi tẹ ẹgbẹ́ ó ti tó ẹ kó jáde lé mi. Mo fẹ́ wò náà pé bí mo ṣe ń bọ̀ ariwo yẹn ṣàbò mi pé ó gba gàrí kan ó gba 200 naira kan o. Bàbá Landlord sórí ìyẹn lẹ ti wà. Ìyẹn sọ pé ó ti lọ. Ẹ bá gbọ́ sọ pé ó ti lọ. Báyọ̀ mi kí ló lọ. Ẹ bá mọ yí gbà. Màámi ẹ jókòó. Màámi ẹ jókòó ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n sọ pàrọ̀ bàbá Landlord yìí fún yín. Lọ́jọ́ kan jẹ́jẹ́ You can be prosecuted for that. Ṣé látàbẹ̀ tẹ̀ mí ni wọ́n á ní pé kí n fà á fi kókó. Ta ló wà bẹ́ẹ̀? Bí màá ṣe yọjú báyìí, mo rò pé mo lálejò kan ní bó ṣe di bàbá Landlord. Bàbá kí lẹ fẹ́? Àwọn bá ní èmi àtàwọn òkájọ́ mọ̀ kò làbò. Ẹ mọ̀ fẹ́ mi. Mo ní bàbá lọ jókòó ẹ ti dàgbà. 70 years old man. Ta ló ti àgbà? Àwọn bá ní àwọn o. Àwọn ìjọ kókó sáríà o. Àwọn àti MC Oluomo o. Àwọn jọ ń kọwọ́ bọ̀wọ́ ni o. Kò sí You will move out. You will move out of this house. You will move out of this house. Mo fẹ́ kọ́ tẹ̀lé sódì. Láti lọ ṣe tí. Ọ̀nà máa tajà bẹ́ẹ̀ ni. Faraga. Ayọ̀ odi sọ́ọ̀bù ló mú tó ti máa tajà rẹ̀. MC Oluomo wà ní mo sọ̀rọ̀. Tálẹ́ jẹ́mísí. Are you playing? What type of playing is this? Jẹ́mísí wà lórí ẹ̀tọ́ àlọ́ ọ̀nà kan máa ná o. Màá kọ́ ọ̀nà fọ́ọ̀sì ju ẹ̀. Ta ni ń gbọ́? Mo máa nẹ́ sí ìyàwó ní. Màá fún kó sáré àpò máa dà. Ìjà kò lè kọ́ bàbá ìjà. Wàhálà kò sí wèrè pẹ̀lẹ́ máa ń lọ nìyẹn o. Pẹ̀lẹ́ máa ń lọ nìyẹn. Yé mo kọ́ bẹ̀ yìí jẹ ẹyin ó yọ̀ dìsánsì. Kí lè lè dákun. Pẹ̀lẹ́ máa yẹ mọ́ sí. Bí wọ́n ti jáde tẹ̀mí lálẹ́ kókó sáré àwọn àgbẹ̀ òní. Ẹyẹ mọ́ sí pẹ̀lẹ́ máa. Ó ṣeré ọ̀jánu o. O sọ ní tó sọ. Èyí èsì. Ọ̀gá mi lẹ́nu sí bàbá mi kókó. Bàbá mi kókó. Owó bí kò sí ní ìpínlẹ̀. Kẹ́mi sọ délé ìṣòtẹ́nu ẹja wáyà. Ọba mẹ́pẹ́ ọmọ fi hàn. Ó fara mọ́ ọdún 5 lẹ́ẹ̀ṣẹ́ kọ́bọ̀. Ẹ ní sùúrù ọdún 5 kí ni? Ọdún 10. Ẹgbẹ́ wo la máa lò? 10 la lò nínú ilé ìtọ́jú. Ẹ jẹ́ kó kúkú lọ fi ọkọ̀ kó sáré. Ayọ̀ o tún sọ̀rọ̀ sókè wèrè. Mẹ́ẹ̀ẹ́dógún ẹnu ẹ̀. Ọdún 15 tí bá mi sọ, òun náà láti lò nílé. Mo sì sí pẹ́pẹ́lẹ́ mọ́ dìde wá gbálẹ̀ orí ìbájì lágbo. Bóyá máa sá mi débìlẹ̀ máa sá mi.